ẹ̀yin èèyàn mi lórí ikú tó pa Tobi Ijaya yìí náà sì ni o. Ẹ wo àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni àwọn àṣírí oríṣiríṣi lọ́kọ̀ọ̀kan ló ti bẹ̀rẹ̀ sí ní tú o. Pàápàá jùlọ ọba arọ ti bọ́ síta o nínú ọ̀rọ̀ tó sọ. Ó ní gẹ́gẹ́ bí ìwádìí àti ohun tóun náà gbọ́, ó ní ó dàbí wípé lẹ́yìn Tàfà Sego tó bá ti lo ọdún mẹ́jọ rẹ̀ gẹ́gẹ́ bí president àwọn Nurtw, ó ní Tobi Ijaya ló kàn o, wípé ṣé torí ẹ̀ lọ ṣe wá pa ni àbí torí pé wọ́n ti mọ̀ wípé ó ti ń lẹ́nu ní ipò tirẹ̀ náà, àwọn ènìyàn náà ti ń fọ́ fún, torí gẹ́gẹ́ bí ìwádìí àti ohun tí a rí gbọ́ ni wípé afúnimáwo bẹ̀ ni o, ẹni tó ń ṣe fún ará oko, tó ń ṣe fún ará ilé, tó ń ṣe fún gbogbo ènìyàn ni o, àtọmọdé àti àgbà, gbogbo ènìyàn ló ń ṣe fún. Tí ẹ bá wo ibi ìsìnkú rẹ̀ gan, ẹ rí wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sunkún, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bara jẹ́. Ẹ wo àwọn kan tilẹ̀ sọ wípé òun ló máa ń san owó ilé ìwé ọmọ àwọn kan sọ wípé òun ló máa ń fún àwọn lówó oúnjẹ, àwọn kan tilẹ̀ wí pé bàbá gbọ̀rọ̀dùn ni o, tí ẹ bá ti lọ pé ẹjọ́ bá Tobi Ijaya tó bá dé pé ìwọ ló jàre ọ̀ràn náà, ó ní Tobi Ijaya máa ta tán síbẹ̀ ni o, torí pé kí ni èèyàn tó máa ń dúró gbágbágbá ti ènìyàn ni o, wípé kò kí ń fi ènìyàn sílẹ̀, wípé ènìyàn dáradára ni, ó dẹ̀ ṣe kí ni ó lójú àánú, ó lawọ́. Wọ́n ní gbogbo nǹkan yìí ni àwọn ènìyàn sọ ní dáradára nípa tirẹ̀, àmọ́ pípa tí wọ́n wá pa yìí ni kò wá yé àwọn ènìyàn, ṣé torí pé òun ló ń rò wípé ó máa jẹ president àwọn Nurtw lẹ́yìn ọdún mẹ́jọ Tàfà Sego, àbí torí ìjà kan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ kọ́tíìsì tó fi wádìí pé ó ní bóyá òun náà lọ́wọ́ ní, gẹ́gẹ́ bí ìwádìí àti ohun tí a gbọ́ o, wípé bóyá òun náà lọ́wọ́ nínú ikú ọmọ kọ́tíìsì náà lóyún wọ́n fi wá ṣe kí n lọ́ fi yanjú, àmọ́ àìtí rí òkodoro ọ̀rọ̀ ohun tó pa Tobi Ijaya. Ẹ wo ẹ jẹ́ ń gbé fọ́nrán ọba arọ sókè níbi tó ti ń sọ ọ̀rọ̀ yìí pé ẹ̀yin amòòkùnṣèkà ẹ dẹ́wọ́ ìbàjẹ́, ẹ̀yin amòòkùnṣèkà ẹ yé para yín jayé, ẹ dẹ́wọ́ gbogbo ìwà tí ẹ̀ ń wú yìí, ẹ má para yín jayé o. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán náà sókè kẹ́ ẹ gbọ́ níbi tí ọba arọ ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí tó ti ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pé ó ga o, ẹni rẹ̀ bíi Tobi Ijaya ó ti ṣe bẹ́ẹ̀ ó ti lọ o. Ìwọ tó bá wà lọ́dọ̀ tó bá ń jẹta ẹ máa mọ̀ pé ṣe ló ń parọ́ ọmọ Tobi ẹ máa mọ̀ pé àwọn tó pa Tobi lọ́dọ̀ ń rùkú àwọn èèyàn kọ́ máa comment, you don't know how many people wọ́n kàn ní táìmù gbà yẹn OPC ni, bẹ́ẹ̀ ni ẹ ò bá àwọn èèyàn ṣe ń ké, ẹ má ti mọ̀ pé Tobi yẹn tẹ́ ẹ̀ bá lọ tọ́ kò ní lọ tọ́ yín ní kárátà ẹ̀, àwọn èèyàn dẹ̀ láyé yìí it's good to be good o. Àwọn èèyàn kan wà orú ẹ̀ lèmi, ọwọ́ tó bá gbé wá fún mi máa gbé padà fún ẹ, tó bá gbọ́wọ́ friend wá bá máa gbọ́, tí bá ti ń rí ẹ pẹ̀lú pé bóyá wà ẹ mo ti rí ẹ ní snitch máa sá fún ẹ o. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó pa Tobi á sì kí léèrè wọn, ẹ máa ti mọ̀ pé ẹ̀tanú ló fi pa Tobi, ẹ̀tanú ló fi pa bọ́lá fọ̀rùnkẹ́. Ọlọ́run á dá gbogbo àwọn ẹ̀sìn, gbogbo àṣìṣe Ọlọ́run á parẹ́ lágbára lọ. Orúkọ yín máa wà nínú ìwé ìrántí mi, torí ní ọ̀sẹ̀ yìí ó yẹ ká pàdé. Ó ní yẹ kí n wà níbi tó ti sí yẹn, bọ́ ó tún nìkan tó ṣẹlẹ̀ tí mo fi wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni a ní sọ́jú ẹ lọ ẹ̀yin tèmi, ẹni tó kú ti kú o, bọ̀ gbogbo ẹni tẹ́ pa Tobi nǹkan tẹ́ ṣe ò dáa, ẹ wicked, ẹ stop géèmù yẹn. Bẹ́ẹ̀ ni kó má jẹ time, gbogbo wa la mọ̀ according to bẹ́ẹ̀ nìkan ṣe ń gbọ́, wọ́n ní tí Sego bá sọdún mẹ́jọ ẹ̀, wọ́n ti ní àlàyé ẹni next NRT chairman ní Lagos State according to bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́. Bọ̀ ẹ ṣe rere ṣe rere, ẹ ṣe rere, ẹ ṣe dáadáa ṣe dáadáa. Pàṣẹ ló sọ bẹ́ẹ̀, ẹni ṣe lórí nǹkan gbà o, bèrè tàṣí ẹni ṣe kà á, rere ló pé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ àṣẹ dáadáa ní ayé. Ẹ máa mọ̀ pé wọ́n parọ́ ọmọ náà, àwọn tó pa lọ́lọ́rù kó àwọn èèyàn ò lè ka lábẹ́ káwọn ọmọ kékeré àgbàlagbà obìnrin kan máa ṣe bẹ́ẹ̀ yẹn ké ń bẹ̀. No, tó bá jẹ́ tó kálá tán ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ bá ti mọ̀ pé nìyẹn kò gba nọ́sẹ̀nsì ni, ẹ lè mú nǹkan jẹ lórí wọn ni, òun ló ṣe fọ́mọ àdúgbò ẹ̀, torí làwọn bọ́ìsì ṣe wà lẹ́yìn ẹ̀ tán. Ẹ jẹ́ agbélé ayé ṣe dáadáa, nǹkan tá a bá gbìn òun la máa ká bọ́ tí Tobi ó rú mi lójú. Bẹ́ẹ̀ ni ẹ pa torí ìdí kan sí kan, tí Tobi bá ti ṣe bí dáadáa ó máa kó escort rìn. Bẹ́ẹ̀ ni I'm telling you nothing but it's truth.
mi ní sọ́jú yẹn lọ. Ó ga o. Ikú mẹ́ni re lọ ó lágbára gidigidi o. Ẹ̀yin èèyàn mi kí lẹ wá rí sọ sóhun tí ọba arọ sọ yìí, ṣó parọ́ ni àbó sòótọ́, ṣé lóòótọ́ ni wípé Tobi Ijaya ló kàn láti jẹ president àwọn NURTW àbí àtàmọ́ àwíjàre àti àsọdọ̀ àwọn ènìyàn lásán ni? Ẹ jẹ́ ọmọ èròǹgbà yín nínú comment section. Ẹ má wàá gbàgbé láti ṣe kíni, láti tẹ follow button, kẹ́ bá mi pín fọ́nrán ìkẹ́dẹ̀ bá mi ṣe kíni, kẹ́ bá mi like. A ò ní rí jù báyìí lọ ní abala bíbáyìí. Ẹ ṣé o, ó dìgbà kan náà.